kí gbogbo ọmọ ọkọ Yorùbá akójúmọ́ ọdí ojú òbí àníró ń gbé sọnù yóò ṣe bí ọmọ àánú awáwárí ojú òní tiwa ẹ̀yin ìran mi ká dúpẹ́ lọ́wọ́ àwọn onílẹ̀ ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ ìrìn àjò ayé wa wọ́n á dẹ̀ bá wa parí ẹ̀ náà àbọ̀ lóko ẹrú mo kí gbogbo ẹlẹ́sìn Ìsìlámù pé kú òǹgbẹ ẹ̀mí àṣìkà agbára lọ́wọ́ Ọlọ́run gbogbo ẹni tó ti kú Ọlọ́run àforíjì wọn látòrí ìyá Fákànyìnsọ́lá àti bàbá mi àti ibi tó bẹ̀rẹ̀ ibi tó parí sí ọ̀rọ̀ tí mo ti fẹ́ sọ lé ní òpó àmọ́ ṣá àkọ́kọ́ náà ń rí oríṣiríṣi nǹkan tá a bá ń sọ pé Islam ò sí fọ́mọ aládé bẹ́ẹ̀ ni nítorí pé wọ́n wá fi ẹ̀sìn yẹn wọ́n fi kó wa lómi ọbẹ̀ ni ṣe understand ní ìsìn mo rí bòsì bàbá Mufuti Al-Miskin oníkíjìpá nílọrin bàbá yìí ní Gàmbàrí làwọn àwọn wá láti Kánò àbí Sókótó náà pé àtibẹ̀ làwọn ti wá pé bàbá àwọn pé tí wọ́n wá ń lọ sí Ṣakí àbílù wọn náà sọ pé wọ́n lọ náà pé ibẹ̀ ni àwọn ti wá fẹ́ Yorùbá táwọn fẹ́ ló fi sọ àwọn di Yorùbá pé àwọn bàbá àwọn pé Gàmbàrí làwọn pé tí wọ́n bá máa wí táwọn wọn bá fẹ́ kàn á ní oníkíjìpá Gàmbàrí dé o oníkíjìpá dé o Gàmbàrí dé ṣe rí àkọ́kọ́ náà ọmọ ti dàpọ̀ ní wọ́ọ̀dù àwọn bàbá wa àná yẹn àwọn nǹkan tí wọ́n ṣe fún wa àwọn bàbá yẹn bínú wọn ṣe rí ni wọ́n ṣe hùwà wọ́n ń fi àwọn ọmọ wọn tọrẹ fún wọn ni despite that àwọn rò pé despite pé àwọn rí pé onímọ̀ làwọn ènìyàn jẹ́ ká fún wọn lọ́mọ àwọn bàbá yẹn ò criticize àwọn lónú kan tẹ́ ẹ bá wá rí gbogbo àwọn ọmọ tí wọ́n àwọn bàbá tànà lóbìnrin tí wọ́n fún àwọn Gàmbàrí lọ́kùnrin wọ́n wá bímọ àwọn náà ń kílèmù pé Yorùbá làwọn náà àkọ́kọ́ náà àbáràn kankan jà àhẹ́ẹ̀tì ran kankan ju pé ẹ fìran Yorùbá lọ́rùn sílẹ̀ ẹ má àtàjì ara yín mọ́ wa ó yẹ kẹ́ ẹ mọ bí tẹ́ ẹ ti ṣàn wá bàbá oníkíjìpá Kẹ́mi Ọláògùn o bàbá ṣe rí bí bàbá yìí ṣe sọ̀rọ̀ ẹnìkan náà jáde wọ́n ní Fúlàní làwọn ẹ mọ bí tẹ́ ẹ ti ṣàn ẹ lè torí pé ẹ fẹ́ obìnrin wá kẹ́ ẹ máa sọ pé Yorùbá lẹ́yìn náà kò possible ẹ má àtàjì ara yín mọ́ wa mọ́ ṣe é mọ̀ pójú ti là torí ẹ̀ náà ni Islam ẹ̀ wá kírètì pé mùsùlùmí òdodo kó fẹ́ mùsùlùmí òdodo ẹgbẹ́ kẹ́ ẹ lè máa fẹ́ra yín ṣe understand mo gbọ́ ọ̀rọ̀ bàbá Miskin yẹn mo wá throwback pé orílẹ̀ ẹja ti bàjẹ́ kìdẹ́ ń ṣẹ́jú àwọn bàbá yìí náà bọ̀ àwọn kan wò ó pé ìfẹ́ nínà mo lè fún wọn lọ́mọ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé Allah yẹn Ọlọ́run Olódùmarè ni òun táwọn dẹ̀ ń sìn àwọn náà nífẹ̀ẹ́ sí làwọn bàbá yẹn fi wò pé èèyàn kúkú là ṣe bá lọ́wọ́ dúdú jọ ni wá we are all the same ni wá làwọn bàbá yẹn náà bá gbà ẹ̀yin tẹ̀ni ìmọ̀ràn mi sí yín ni pé tẹ́ bá fẹ́ nọ́kọ tẹ́ bá fẹ́ fọmọ nọ́kọ ẹ̀wẹ́ ni tó bá jẹ́ ògidì Yorùbá ṣam ìyẹ́ bàbá ẹ̀ Yorùbá nítorí pé ọ̀rọ̀ yìí ti wọ́ ti pẹ́ láìmọye sẹ́ńtúrì ẹ wá wò ó àwọn bàbá tí wọ́n tàná tí wọ́n ń fún táwọn bàbá tí wọ́n ń fún ní ọmọ tó ń ṣe tán mọ̀ àwọn yẹn lo ọgbọ́n ni wọ́n fi ń ṣe nǹkan yẹn àwọn ti tèní adúpẹ́ pé àwọn alálẹ̀ dìde àwọn ló ń jẹ́ kí gbogbo àwọn àṣírí máa tú táwa náà fi ń fòye gbé ṣe understand ibi tọ́rọ̀ dé yìí tó bá fẹ́ fi ọmọ obìnrin yẹn náà kọ má torí pé òun ṣe Islam ló kà ó pé Islam ìgbàgbọ́ òdodo kan fún onígbàgbọ́ òdodo oníkiri kan no wá Yorùbá kí Yorùbá fẹ́ Yorùbá káwúsá fáwúsá kí Yíbò fẹ́ Yíbò ni òfin ní sí wàhálà ni òfin ní kò ní sí wàhálà rárá má wò ó pé Yorùbá tí mo fẹ́ fún kẹ kì í ṣe Islam má fi ẹ̀sìn abẹ́sì fún wọn lọ́mọ ẹ fi ohun tó ń jẹ́ humanity ìfẹ́ ìran ẹ kí ìran ẹ kó lè máa trend sí kò ní í ṣe pé àwọn kan máa lọ́ra wọn mọ́ràn wa ṣé ìran Yorùbá nìkan ló wà láyé ni tó ṣe pé tá a bá máa wí bàbá yìí wá láti ibì kan wọn ìyá wọn fẹ́ wọn ṣe gbá ohun tẹ́ ẹ̀ ń ṣe fún wa náà nìyẹn
mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè bó ṣe wù mí tó láyé mi ni pé kí n fẹ́ lọ́rin. Ohun tó wù mí jù ni pé kí n fẹ́ lọ́rin láyé mi. Àwọn sáà mi rí lọ́rin tó sì mi rí, mo dúpẹ́ ìgbà mo wà ń sisi, mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè, mo dúpẹ́ lọ́wọ́ Ọ̀fà, mo dúpẹ́ lọ́wọ́ Ọ̀ṣun, mo dúpẹ́ lọ́wọ́ Ṣàngó, mo dúpẹ́ lọ́wọ́ Ìṣọ́láàlú tí ó jẹ́ kí n tiẹ̀ belong. Ìǹdélú yẹn rí, mi ìǹdé lọ́rin rí láyé mi, mi ìǹdé bẹ̀ rí. Àwọn ò criticize èèyàn níyìn o, àmọ́ ṣàràn mi ni mò ń bá sọ̀rọ̀ pé kó rí yín pé kọ́pọlọ yín ṣiṣẹ́. Ọmọ ìyá mi nínú ẹ̀sìn, àwọn kan ti ẹ̀tù ìjọ kan wà tó ṣe pé tó bá ti ṣe jọ yẹn nú ìjọ yẹn ló ti gbọ́dọ̀ nọkọ, bọ̀ orí àwọn ọmọ tí ń sìn, orí wọn pé ọpọlọ wọn function, pé aláìláì ẹ lè criticize fáwọn pé nǹkan báyìí ni káwọn ṣe, adult làwọn àwọn lè dá ronú. So ọ̀rọ̀ tèmi èjé léyìí lọ ṣókí ni ọbẹ̀ oge, jákórí ẹ pé tọmọ ẹ bá fẹ́ má rì fẹ́ ìran ẹ kí kálukú máa fẹ́ràn wọn. Àmọ̀pamọ́ ti dàpọ̀ ní wọ́ọ̀dù, bò generation wa yìí náà la máa ṣe correction. Àti àwa tá a ṣe mistake la máa make correction. Àwọn bàbá ló ti ṣe mistake yẹn lánàá, àwọn ọmọ la máa make correction gẹ́gẹ́ bí àwọn tèmi náà ṣe make correction lára ara wọn. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. Ire o tó bá rí bákan náà.